back to sender tó ṣojú ta mọ́ nínú Al-Qur'ani nínú Al-Qur'ani náà ni àwọn sura tá máa ń kà kiri náà ni ìwọ náà lè ké lẹ́nu ọ̀nà yàrá rẹ̀ àṣàṣì ó sì máa padà lérí alásàṣì ó kà máa rí pẹ́ni tó robi ru ó kà gbọ́ yé kan ni yé tó bá gbọ́ ìdánwò fún ọ ló ṣẹlẹ̀ sáyé wọn. Suratu Tariq was-samaa'i wat-tariq wa ma adraka mat-tariq méje péré náà ni. àfáà ní Suratu Tariq yìí ó ṣiṣẹ́ fún back to sender tí wọ́n bá ṣàṣìyàn ó máa dá padà. ẹ má gbàgbé wọ́n ṣàṣì mú Muhammadu àṣàṣì dẹ̀ mú àwọn ibẹ̀ yẹn kọ́ mo ṣe ń lọ. kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣokùnfà áyà yìí? ṣé wọ́n ṣàṣìyàn ní áyà yìí ṣe sọ̀kalẹ̀ ni àbí kí ló ṣẹlẹ̀ gangan? mo mọ̀ pé ẹ̀yin tẹ́ kún gbọ́ wa ẹ ní làákàyè ẹ ní ọpọlọ ju àwa tá à ń sọ̀rọ̀ yìí lọ. kí ni nǹkan tó ṣe okùnfà áyà yìí? wọ́n ní this was revealed about Abu Talib. áyà yìí sọ̀kalẹ̀ nítorí Abu Talib. He once went to visit the prophet ó lọ bá Muhammadu and the later offered him bread and milk. Muhammadu wá fún ní bread àti wàrà àti milk. As Abu Talib was sitting and eating, bí Abu Talib ṣe ń jẹun tó jókòó tó ń jẹun, a meteorite ní àwọn òkúta tó máa ń jábọ́ bí mọ̀nàmọ́ná tó máa jábọ́ látòkè yẹn ó jábọ́, filling everything with fire. ó jẹ́ ẹ̀wọ̀n pé eré ló ń bá bọ̀ so ó dẹ̀ máa jóná. Abu Talib was scared. Àyà Abu Talib já. He asked, what on earth can this be? Kí ni ìtumọ̀ ilé tó ṣẹlẹ̀ yìí? The prophet, Allah bless him and give him peace, said, Muhammadu bá sọ pé, this is a meteorite that was thrown and it is one of the signs of Allah. Ó dẹ̀ wá inú àwọn iṣẹ́ ìyanu Allah. Abu Talib was amazed. Ó yà Abu Talib yìí ó yà lẹ́nu. And so Allah the Exalted revealed these verses. Kò kí n ṣe pé bóyá wọ́n ṣàṣìyàn kankan. Wọ́n wá ka nǹkan yẹn wá ṣẹlẹ̀, wọ́n wá ní kàn kà fún ara àṣàṣì yẹn wá padà. Irọ́ ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀. Ẹ wá yẹ ká wá lọ ka ìtumọ̀ àyà yẹn gangan. Quran chapter 86. Kí ló wí? Ó ní Allah fi sánmọ̀ àti tọ̀ríkì búra. Kí sì ni ó mú ọmọ ohun tó ń jẹ́ tọ̀ríkì? Ìràwọ̀ tí ìmọ́lẹ̀ rẹ̀ tàn róró ní alẹ́ ni. Kò sí ẹ̀mí kan àfi kí ẹ̀ṣọ́ kan wá fún nínú àwọn màláíkà. Nítorí náà, kí ènìyàn wòye sí ohun tí a fi ṣẹ̀dá rẹ̀. Wọ́n ṣẹ̀dá rẹ̀ láti inú omi tó ń tú jáde kọ̀ọ̀kọ̀. Ó ń jáde láti àárín ìbàdí ọkùnrin àti àwọn ẹfọ́n àìgbàyà obìnrin. Dájúdájú, Allahu ni alágbára lórí ìdápadà rẹ̀. Ní ọjọ́ tí wọ́n máa ṣe àyẹ̀wò àwọn iṣẹ́ àṣepamọ́, nígbà náà kò ní sí agbára tàbí alárànṣe kan fún. Allahu fi sánmọ̀ tó ń rọ òjò ní ọdọọdún búra. Ó tún fi ilẹ̀ tó ń sán kánkán fún ìhújáde èso búra. Dájúdájú, Al-Qur'ani ni ọ̀rọ̀ ìpínyà láàrin òdodo àti irọ́. Kìí sì ṣe àwàdà. Dájúdájú, wọ́n ń dètè gan-an. Èmi náà sì ń dètè gan-an. Nítorí náà, lọ́ra fún àwọn aláìgbàgbọ́, lọ́ wọn lára ṣẹ́ fún ìgbà díẹ̀. Ìtumọ̀ ẹ̀ nìyẹn èèyàn wa. Ṣó jọ mọ́ pé wọ́n ṣàṣìyàn wọ́n fẹ́ dá padà? Ìtàn lásán ni. Kò ní nǹkan kan ṣe. Àwọn àfáà yìí onírọ́ àtúrọ́ tàbí èlùbọ́ ni wọ́n. Wọ́n ti rí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti rí yín bí wọ́n ti mọ̀ pé ẹ ò mọ ìtumọ̀ àwọn nǹkan èdè Lárúbáwá dẹ̀ ni. Wọ́n kàn máa mú àyà kan jáde níbì kan anywhere. Wọ́n kàn sọ pé yá lọ ka ilé, ẹlòmíì lẹ́yìn yá lọ ka Yasin, tó bá ka Yasin kó máa rówó, ẹlòmíì lẹ́yìn lọ ka Suratu Ikhlas, ẹlòmíì irọ́ ni gbogbo ẹ̀. Quran irọ́ ni. Allah irọ́ ni. Muhammadu irọ́ ni. Islam irọ́ ni. Kò ń ṣe pé bóyá Allah ò ní agbára kankan, kò lè ṣe nǹkan kan, èrè lásán ni Olúwa ilé Kaaba ni. Gbogbo nǹkan tá a sọ yìí sìn ẹ rí pé Abu Talib ó wà pẹ̀lú Muhammadu ó ń jẹun, òkúta kan wá jábọ́. Abu Talib wá bẹ̀rẹ̀ kí leléyìí, ó yà lẹ́nu. Muhammadu wá ń sọ wípé Allah fi òkúta tàríkì búra. Muhammadu náà ló sọ̀rọ̀, kò ń ṣe pé bóyá Allah yọjú láti ibì kan máa sọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ yìí Muhammadu ló sọ. Ẹ̀yin èèyàn wa, Islam ẹ̀tàn ni. Wọ́n gbé wá láti wá fi gba àṣà àti ìṣe wa ni. Wọ́n á gba orúkọ wa, wọ́n á gba èdè wa, wọ́n á gba àṣà wa.
wọ́n á gba ìmúra wa, wọ́n á tún gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, wọ́n máa gbé Allah lé wa lọ́wọ́, Olúwa lè Kábà kan lè bá aṣọ wá dẹni yẹpẹrẹ torí pé wọ́n fẹ́ pa gbogbo wa kan gbalẹ̀ wa. Nǹkan tó ṣẹlẹ̀ ní Egypt, Morocco, Algeria, Tunisia, àwọn lárúbáwá yìí fẹ́ kó ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ adúláwọ̀, wọ́n fẹ́ gbalẹ̀, wọ́n máa lé wa dànù, gbogbo nǹkan agbára wa àwọn náà máa control ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kábà ni. Ǹjẹ́ yín gan mọ̀ pé wọ́n sàsì mú ọmọ ju àsàsì dẹ̀ mu? Sahih Bukhari 3175 narrated Aisha ló ń ṣàlàyé fún ara ẹ̀. Once the prophet was bewitched, nígbà tí wọ́n sàsì mú ọmọ ju tásàsì mú, so that he began to imagine that he had done a thing which in fact he had not done. Ó wá bẹ̀rẹ̀ sí í ṣe gángan, a máa òun ti báyàwó òun sùn, òun ò dẹ̀ tí ì bá sùn, a máa pé òun ti wà ń bì tí òun lọ síbì kan lánàá tí ó dẹ̀ lọ bì kankan, ó ya wèrè, wọ́n sàsì àsàsì mú. Ẹni tán sàsì ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn wá gbàgbọ́ pé tẹ́ bá ka ọ̀rọ̀ ẹ̀ àsàsì ò ní mú ẹ̀yìn back to sender ni, irọ́ lásán ni. Àwọn àfáì irọ́ ni gbogbo wọn pa. Yín ọmọ tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá tẹ́ ẹ wà nínú Islam, ẹ̀yin lèmi ń bá wí, ẹ lọ ka Quran yín ní èdè tẹ́ gbọ́yé, irọ́ lásán ni gbogbo ẹ̀, kò ní nǹkan kan ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáì torí pé wọn ò níṣẹ́ ni wọn ò ṣe lè sọ òdodo, àti wípé ọ̀pọ̀lọpọ̀ wọn Fúlàní ni wọ́n. Ẹ má gbàgbé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kábà ni. Mo sọ ìmọ̀dúró, ó dìgbà.